ẹ dákun ká tó máa bọ̀rọ̀ lọ ẹ jẹ́ àkọ́kọ́ wo fídíò yìí náà. ẹ jẹ́ sọ pé ẹ jẹ́ sọ pé kí wọ́n sọ láti ọba yìí o tó lù báà mi àwọn èèyàn ti gífò fatiwa ẹ má gbọ́dọ̀ sọ yìí o àwọn èèyàn ti gífò fatiwa lórí pé ìkúnlẹ̀ fún yàn ẹ bọ̀ ni. lórí ibi tẹ́ dé yẹn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ dákun pẹ̀lú Ọlọ́run kì í ṣe pé à ń mọ̀ kí anybody o àbí à ń bú èèyàn. àwọn èèyàn ti ṣe fàtiwá lórí pé à ń kúnlẹ̀ fún yàn à ń tẹ̀ fún yàn ẹbọ ni mo fẹ́ kẹ́ correct statement yẹn. àwọn èèyàn kọ́ ẹ̀yin gangan náà wà nù wọn. ihun tó yẹ kẹ́ ẹ wí ni pé àwa yìí gangan a ti ṣe fàtiwá wípé kí èèyàn kúnlẹ̀ kí yàn àbí kí èèyàn tẹ̀ fún yàn ẹbọ ni. ẹ kọ́kọ́ correct yẹn náà ẹ máa bọ́rọ̀ yìí lọ. ìgbéyìí kalẹ̀ fún yàn ẹbọ ni ìtẹ̀kọ̀kọ̀ fún yàn ẹbọ ni ó ti kọ́ ẹ̀yẹ̀ kọ́lẹ̀ fún mi wọn náà wọ́n sèkì ẹnì kan tẹ́ ibà ẹnì kan lò sí ìtì ń sàlàyé wọn sàlàyé wọ́n yìí o sí mùjáde àdúgbò kúnlẹ̀ yẹn náà lásọ̀kọ́ sẹ́bọ̀ mùjáde àdúgbò kú kíní lásọ̀kọ́ sẹ́bọ̀ mùjáde àdúgbò tẹ̀kọ̀ kíní lásọ̀kọ́ sẹ́bọ̀ a tọ́wọ́ sẹ́bọ̀ ni àwọn àbúnáwó Yakubu náà sẹ́bọ̀ àwọn oníkà àbúnáwó Yakubu àwọn ọmọ ya Yusufu tí gbogbo wọn wá fi ní kalẹ̀ níwájú wọn sẹ́bọ̀ sáà nẹ́bí ọlọ́run kọ́ sẹ́bọ̀ ọlọ́run tó wà kọ́ mọ̀lẹ́kà lẹ́bí kalẹ̀ bàdàmà tó mọ̀lẹ́kà bẹ́ẹ̀ kalẹ̀ bàdàmà ìtumẹ̀ ní bọ́lọ̀ pàṣẹ káwọn mọ̀lẹ́kà ọ̀sẹ̀ bọ̀ ìtì àwọn sàlàyé bẹ́ẹ̀ ni pé ìfẹ́rí kalẹ̀ fún yàn ní ti kíkí ìrùkú fún yàn ní ti kíkí ìtẹ̀kọ̀kọ̀ fún yàn ní ti kíkí kì í ṣe bọ́ tó ń gbé wáyé ọkùnrin sí o ẹ bọ́ sí kíní ìṣe kíní yẹn kì í ṣe kíní. ọ alhamdulillah ihun tí mo kàn fẹ́ bí lè rìn ní Sheikh Imran òun ni pé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ṣé ẹ mọ̀ tẹ́lẹ̀ ni wàláhi wal Qur'an lazim torí pé ẹ ti ṣe fatiwa wípé ẹ̀yin lẹ sọ fáwọn ọmọ kan mọ́ kúnlẹ̀ fún àwọn òbí wọn mọ́ tí àwọn òbí náà bá fẹ́ kí wọ́n mọ tawhidu Ọlọ́run kí àkídà wọn kó wà sahiha ẹ̀yin lẹ sọ fáwọn ọmọ wípé wọn gbọ́dọ̀ kúnlẹ̀ fáwọn òbí wọn mọ́ ẹ jẹ́ gbogbo àwòrán tẹ́ ẹ ti sọ tẹ́lẹ̀. ìtọ́lọ̀ wíṣà náà ti wí lágbé lọ́wọ́ ń bí o òun láti fi kọ́ àwọn ọmọ yín òun láti kọ́ àwọn ọmọ yín àti ní tàn yín ní máa tàn yín èmi ẹ̀ tàn yàn kò sẹ́ni tẹ́mi ẹ̀ bá sọ̀rọ̀ bọ́ bá jẹ́ pẹ́rẹ́ ìjọba jòkó wọn sọ fún un bó ṣe gómìnà wọn wí lójú rẹ̀ ìwà ni máa bọ́ sẹ́yìn kí n máa lọ bẹ nìkan ní orúkọ jẹ́ òdodo ní ìbáṣọ lójúkoro ojú dáadáa sì ní súnà ni sẹ́ni àwọn ọmọ yín tẹ́ kó fún wa tí wọ́n bá délé tí wọ́n bá ń wálé tí wọ́n ń wálé ọlúdé tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n bá ń hu àwọn àwà tí ọjọ́ ń tẹ̀ ń retí níwà rẹ ni kìí ṣe wa bú o tí wọ́n bá ní ta káwọn nù dáadáa ẹ jẹ́ wọ́n ṣe o ẹ jẹ́ wọ́n ṣe o torí kí wọ́n lè jẹ́ ni Ọlọ́run kí wọ́n lè jẹ́ lẹ́sìn táyé wọn da táyé àmọ́ wọn da lẹ́sìn kó wọn wá bí torí sábà pé òbí kan wá fẹjọ́ sùn mí jò ní ọlọ́mọ àwọn ọ̀dọ́balẹ̀ fún ma mo níbẹ̀ ni àwọn alẹ́ ní ọmọdé ọ̀balẹ̀ mọ́ ọ̀sán ọmọ mo níbẹ̀ ni ìkúnlẹ̀ òsínú Islam àwọn ọmọ yìí dáwọ́ yìí àfáà ni wọ́n o bí wọ́n ti ti ń balọ̀ yìí gbogbo tọ́lọ̀ wíta nẹ́bí wí ni wọ́n fẹ́ máa ṣe o ẹ sì máa gbà pé tí wọ́n bá sọ fún yín bọ́lọ̀ wí ànẹ́bí wí ni wọ́n ti káwọn rè ẹ gbà pé sí Ọlọ́run kọjẹ́ fún yín nu ẹ má takò wọn ẹ má ní wọn la ìtẹ́ kó wọ́rọ̀ ìgbìyànjú kẹrí kẹ máa wọ́wọ́ làwọn ò ti rí dáadáa ọ̀rọ̀ kúnlẹ̀ kíyàn ìdọ̀bálẹ̀ kó sínú Islam wa yìí o. náà gbogbo wa náà láti gbọ́ èyí tí wọ́n ti sọ tẹ́lẹ̀ àti èyí tí wọ́n ṣe wá tún fatiwa ẹ̀dá lákọ̀ọ́kọ́ náà mo bá wọn dúpẹ́ níwájú Ọlọ́run wípé mo gbé sí ipò pé wọn mọ̀ ni torí pé tí wọ́n bá mọ̀ wọn ní tún eléyìí wọn ní tún sọ èmi máa ń rò pé bí àbòsí ni tẹ́lẹ̀ torí mi máa ń sọ wájú àwọn mùlára mùdúró márkàsí pé ilé táwọn ènìyàn ń ṣàbòsí mùdúró wa fún wa lẹ́sìn pé torí tí mùdúró bá kọ́kọ́ fẹ́ fún yàn lẹ́sìn gbà mí ọ̀rọ̀ yẹn máa ń èèyàn ní tètè gbọ́ yé èèyàn máa ronú ṣé ọ̀rọ̀ tí bàbá yìí ṣe sọ yìí ṣé tún lè rí bẹ̀ ṣá torí mi sọ pé àbòsí lẹ̀ ń ṣe mùdúró ní ara àbòsí kọ́ wọn mọ̀ ni wọn mọ̀ kò yé wọn ni tó bá yé wọn ló fi jásí bẹ́ẹ̀ lómi tó bá tọrọ mùdírù márkàzì bá padà yé kò ní jáde síta láti wá kọ̀rẹ́tì ara rẹ̀ láti wá jẹ́wọ́ pé ọ̀rọ̀ tí mùdírù ti sọ látijọ́ yìí o bó ṣe rí ni yìí o ẹ foríjì wá o akantako ni o àmọ́ ẹ̀yin jáde bó ti já sí pé ẹ̀ túbá lọ́wọ́ gbogbo ẹ̀yin àwọn tẹ́ ń takò ń gbà náà ẹ̀yin padà jáde sí pé kìí ṣe bọ torí fúnra yín náà lẹ sọ pé kò ń ṣe bọ mọ́ káwọn ẹ tuntun gbọ́ káwọn tún gbọ́. ìgbéyìí kalẹ̀ fún yàn ẹbọ ni ìtẹ̀kọ̀kọ̀ fún yàn ẹbọ ni ó ti kọ́ ẹ̀yẹ̀ kọ́lẹ̀ fún mi wọn náà wọ́n sèkì ẹnì kan tẹ́ ibà ẹnì kan lò sí ìtì ń sàlàyé wọn sàlàyé pé yìí o sí mùjáde àdúgbò kúnlẹ̀ yẹn náà lásọ kọ́ sẹ́bọ̀ mùjáde àdúgbò kú kíní lásọ kọ́ sẹ́bọ̀ mùjáde àdúgbò tẹ̀kọ̀ kíní lásọ kọ́ sẹ́bọ̀ tọ́wọ́ sẹ́kẹ́ bọ́ ni àwọn àbúnáwó Yakubu náà sẹ́bọ̀
àwọn oníjà náà yàgò àwọn ọmọ ya Yúsúfù tí gbogbo wọn wá fi ní kalẹ̀ níwájú wọn ṣẹbọ sànẹ́bí ọlọ́run kò ṣẹbọ ọlọ́run tó wà kọ́ mọ̀lẹ́kà lẹ́bí ẹ̀bùn ìkàlẹ̀ wádàmà tí ó mọ̀lẹ́kà bẹ̀rẹ̀ ìkàlẹ̀ wádàmà ìtumẹ̀ ní ọlọ́run pàṣẹ káwọn mọ̀lẹ́kà ọ̀ṣẹbọ ìtì àwọn sàlàyé bẹ̀ ni pé ìfẹ́rí kalẹ̀ fún yàn ní ti kíkí ìrùkú fún yàn ní ti kíkí ìtẹ̀kọ̀kọ̀ fún yàn ní ti kíkí kì í ṣẹbọ torí pé wọ́n yẹ kó lọ sí o ẹ̀kọ́ sí kíni ìṣèkíní yẹn kì í ṣe kíni. ó láti gbọ́ yẹn àwa ń fàsìkò yìí sọ fún gbogbo ayé most especially nílẹ̀ Yorùbá kí káwa náà mọ fakis aladalik níbi gbogbo àwọn fatiwa tí wọ́n ti ń dábọ̀ ló já sí pé à ń tàrà sọ pé léyìí kí la fẹ́ fi ká máa takora wa ṣe ní Islam kí la fẹ́ fi ká máa gbọ́ra wa yé ṣe ní Islam ṣàfẹ́ gbowó mbẹ́ iyì wo la fẹ́ gbà mbẹ́ àpẹẹlẹ kí la fẹ́ gbà mbẹ́ mo sàpẹẹlẹ ọ̀gá mbẹ́ náà àyín tá à ń jà fún ni pé Islam bí Islam ti rí lélẹ́yìí kò rí báyìí bí Islam ti rí lélẹ́yìí kò rí báyìí so bẹ́ẹ̀ tí ń ṣàlàyé yìí sí táyé wá ń rí pé ìntẹ̀ wílọ́jọ́ kìíní àná ò correct èyí tó jẹ́ òdodo lè ṣẹ̀ṣẹ̀ wá sọ yìí jazakallahu khairan jazakallahu khairan bẹ́ẹ̀ yìí tiẹ̀ sọ láwọn àkáwà ní wọn ẹ̀ ní sọ tí wọ́n bá padà rí òdodo wọ́n pa á mọ́ ni wọ́n da ọ̀bọ̀ mọ́lẹ̀ tó látara àdílé yìí ẹ dákun ẹ má jẹ́ ká ṣe àwọn èèyàn lọ́nà ká tó máa wá sọ pé afẹ́ fi wọ́n mọ̀nà lórí àìmọye èèyàn ló ti sọnù látara fatiwa lọ́pọ̀lọpọ̀ yín ti dá sẹ́yìn àìmọye èèyàn ló ti sọnù látara fatiwa tẹ́ ti dá tọ́pọ̀lọpọ̀ yín ti dá sẹ́yìn àìmọye èèyàn ló ti sọnù èèyàn mélòó ló fẹ́ gbọ́ ilé yìí ní táwọn èèyàn ti ọmọ mi ti dá láàrin fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ìyá àtàwọn òbí bàbá rẹ̀ òjọ́ lójú kò sí respect gbogbo wa làwọn olè lárúbáwá náà tí lárúbáwá bá fẹ́ kí ọ̀gá rẹ̀ tó bá fẹ́ kí ẹ tó jùlọ yóò lọlẹ̀ tán ni kó láyọ̀ tún kí sí rẹ̀ lẹ́sẹ̀ gbogbo àwọn ẹ̀rí ìlàgbé wa ń gbà náà àti àwọn ahadith nabawiyya àwọn ahadith kudusiyya gbogbo ẹ̀ lágbé wa ṣùgbọ́n àmọ́ yìí pé tó bá padà yá àwọn èèyàn padà gbọ́ yé á padà mọ ta ní ń bẹ lórí ọ̀nà ta ní ń bẹ lórí rọ ṣùgbọ́n tí Sheikh Imran ṣe yìí èmi kí wọn pé wọn kú iṣẹ́ wọn kú àmánà ilmiya èmi wá ṣẹ̀ṣẹ̀ wá gbà pé èyí tí mo dúró sọ pé ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ ni èmi ṣẹ̀ṣẹ̀ gbà ní pé mọ̀ lóòótọ́ ni so ẹ ti mọ̀ báyìí gbogbo àwọn ọrú ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ ti dá tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ tí àwọn èèyàn ti mọ̀ ẹ dákun jẹ́ ẹ mọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ wá ṣe sọ́lá nàkọ́ báyìí ló ṣe rí o subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.